kàyéfì ńlá ni ìṣẹ̀lẹ̀ náà ló máa jẹ́ káàkiri àgbáyé pàápàá fún àwọn kìrìsìtẹ́nì nígbà tí olórí ìjọ kátólíìkì káàkiri àgbáyé èèyàn Pope Francis tó kéde nínú ọ̀sẹ̀ tá a wà yìí pé láti àsìkò yìí lọ àwọn Reverend Father wọ́n lè máa súre èèyàn gbàdúrà fún àwọn ọkùnrin àti ọkùnrin tàbí obìnrin àti obìnrin tó bá fẹ́ ṣègbéyàwó nínú ṣọ́ọ̀ṣì wọn, tó sì jẹ́ kó di mọ̀ pé àwọn ti fòǹtẹ̀ lu irú àwọn ìgbéyàwó bẹ́ẹ̀. Ẹ rántí pé àṣà tó gbilẹ̀ láàrin àwọn òyìnbó èyí tó ti ń tàn dé orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ilẹ̀ adúláwọ̀ káàkiri ni bí àwọn ọkùnrin ṣe ń fi ara wọn, bẹ́ẹ̀ làwọn obìnrin náà ń fi ara wọn, èyí tí wọ́n ń pè ní lesbianism, ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn ẹ̀sìn Islam, ẹ̀sìn Kristẹni àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọn tako àṣà náà. Kódà ìtàn wà nínú Kùránì àti Bíbélì pé ara nǹkan táwọn orílẹ̀-èdè kan ṣe tí Ọlọ́run fi bínú pa wọ́n rẹ́ nìyẹn. Ṣá o, kàyéfì ńlá ló jẹ́ nígbà tí Pope Francis tí gbogbo ayé gbà gẹ́gẹ́ bí olórí Kristẹni, nítorí pé ìgbàgbọ́ wà pé àwọn Kátólíìkì gan ló ní ẹ̀sìn Kristẹni. Nígbà tí bàbá náà fi àtẹ̀jáde síta o tó kéde fún gbogbo àwọn Reverend Father àjọ Kátólíìkì o káàkiri àgbáyé pé láti àsìkò yìí lọ bí ọkùnrin àti ọkùnrin tó fẹ́ fẹ́ra wọn tó bá wá sí ọ̀dọ̀ wọn kí wọ́n ṣègbéyàwó náà fún wọn, kí wọ́n sì gbàdúrà fún wọn. Bákan náà ó ní bí obìnrin àti obìnrin tó fẹ́ fẹ́ra wọn náà bá tó wá sọ́dọ̀ wọn ká súre fún àwọn méjèèjì, ká gbàdúrà fún wọn, ká fòǹtẹ̀ lu ìgbéyàwó wọn. Níṣe láriwo ńlá sọ káàkiri àgbáyé lórí ìkéde Pope Francis yìí, táwọn kìrìsìtẹ́nì fa ìbínú yọ, táwọn kan sì ń sọ wípé èṣù ti fẹ́ máa lo Pope Francis fún ìjọ kátólíìkì àti ẹ̀sìn kìrìsìtẹ́nì. Bó tilẹ̀ jẹ́ pé àwọn pásítọ̀ tó lórúkọ lórílẹ̀‐èdè yìí pàápàá pásítọ̀ WF Kúmúyì ti ìjọ Deeper Life àtàwọn míì wọ́n ti ń fún Pope Francis lésì pé ohun tó sọ tako Bíbélì àti ẹ̀sìn kìrìsìtẹ́nì, ṣùgbọ́n dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí Pope Francis kò tíì yí ìkéde àti àṣẹ padà rárá.